ìlànà ní kómò ayẹyẹ kò tí wá ẹ̀fọ́ gẹ́gẹ́ para. àdúgbò aláyídé bàbá mi Barrister o Òṣùpá Saheed ọmọlé ìyá nígbà Àkàndé àbá ìṣàlárúurú nìbàdàn ilé labédè ayẹyẹ làwọn àti wa kò sẹ́ni tí ó mọ̀ pọ̀ Ìbàdàn kọ́ra. nígbà tí mo gbọ́ bàbá tí mo gbọ́ tó kọ́ ni wọ́n gbà ọwọ́ ní láyé àgbàdo níbìrì èyí ọ̀pá ọmọ ọ̀pá ọmọ ìdájọ́ lọ ṣe dájọ́ lọ ṣe mo ṣe ìdíṣẹ́ ayé tó ti ẹ̀ ṣọgbọ́n ọmọ ìjọba gbogbo ọmọ Ìbàdàn ẹlẹgbẹ́ kí ni iṣẹ́ ṣọ́ọ̀ṣì ọ̀nà ní ìlú wa Ìbàdàn nílé omi ẹ̀rọ̀lì ìkànnì ìlú tó gbàdéjì gbogbo ní ilé àtàlejò torí mọ́tò fi débi pé àfa ìbára ẹ̀bá ṣàtúndá nílùú Ìbàdàn wọ́n ní pọ́nmọ́ lé ní ìkọ́rọ̀ láyé gbà ìdí gbogbo sísàbà fẹlùbà lágbára àwọn ọmọ Ìbàdàn yìí ọkùnrin pẹ̀lú obìnrin ọmọdé pẹ̀lú àgbà o káṣẹ́ra wa ní ọ̀kan lóṣìṣú ọwọ́ Alábí tó fi ń bálẹ̀ mọ́ Ìbàdàn mèsì ọ̀rọ̀ lọ́sẹ̀ láwọn mèsì ọ̀tọ̀ Ìbàdàn májà fún ọ̀lẹ́rú Ìbàdàn tí ó lè sọ̀rọ̀ ojú ló rọ̀ káyà bá sọ́kọ́ bá sì dé lólúbàdàn tí a ó sọ̀rọ̀ Ìbàdàn ò lè bára rọ gbogbo ọmọ Ìbàdàn ọmọ mẹ́ta ọlọ́gbọ̀n ń gùn sóòrò. ẹ̀yin tèmi ẹ sọ fún wọn sáré nílé olóòlò onírìnsù tá a wà yìí ẹ sọ fún wọn pé ọba orílẹ̀-èdè ìdírí èmi ń bẹ bọ́sọ̀ nípa olórin tó ta Òṣùpá jáde táyé ń gbọ́ tó lámì ìlàkà wọn ò ní ronú sí kẹtù tàbí òògùn ọba wọn sọ pé òun ìlà kálẹ̀ ní tó sọ pé Òṣùpá ò lọ́mọ táyé ń gbọ́ àṣìọ́ bóyá nípa òun bá gbáyé tó bá gbáyé á ti rí òògùn tiwa àlùmọ́ ọkùnrin ní ọ̀la nínú olórí tàbí. ọmọ tẹ́lẹ̀ abẹ́rẹ́ mi o sáré pọ̀ ọmọ tẹ́lẹ̀ abẹ́rẹ́ mi o ẹ̀yin tí wá ọlọ́mọ tẹ́lẹ̀ bá bí ẹ̀yà sáré yóò máa jọ èmi lọ́mọ Òṣùpá tí mo tún jọ Òṣùpá àwùjọ rárá níbi kárórì máa ní kárórì kọrin káyé máa kọ̀kọ̀ bùkọ́ káwọn kọrin gidi láwùjọ èèyàn gidi orin tó máa wúlò tí kò bá ṣe èèyàn kan sáré bí wáàsì tó máa máa ra èèyàn dá o. mo lọ́jọ́ wo náà ni ẹ̀yin tó mú bá ẹ wo ọjọ́ wo la bá kàrà sákàrà òbímọ káwọn ọlọ́mọ kan tọ́lá kọrin bú pàṣẹ mélòó lára mi níwájú ọ̀gá ńlá mi ò lè ṣàgbàmọ́ lẹ́nu fi kọrin bó ṣùpá sórí mo mọ̀ pé táwọn méjèèjì dàmú ìbò tán dámú lákòólé fújì o ṣé bí Alábí Pasuma lọ̀gá ńlá ẹ wo Mr. Fuji ló f'Òṣùpá jọba ọba ńlá fún gbogbo ní fújì o kí mo fẹ́ jẹ yóò ti máa kọrin bú wọn o èmi ti lè dẹ́mọ bí Pasuma ṣe dẹ́mọ mi ò lè kọrin bí Saheed ṣe kọrin ṣùgbọ́n mo dátọ́ níbi káàpọ̀ èdè gidi Òṣùpá Saheed pẹ̀lú Pasuma o bàbá mo jẹ́ fèmí Mèsáyà o gbogbo alábòsí àìlọ́wọ́ nǹkan mìíràn sọ. wọ́n máa kẹ́lẹ́ wá àwọn ọmọ ọ̀nà tí ìfàṣọ nínú olórí fújì o ọ̀nà Òṣùpá Saheed ọ̀pọ̀ bàbá sí ilé ọba lẹ́sà káṣà ọ̀nà bí bàlúùsà ti gbọ́dọ̀ bá ìforúkọ wọn àwọn tó jáde látara àwọn sàgbẹ̀bí ìmísí ẹ̀rọ ṣe bí wọ́n ti sàbà ẹlẹ́bìnrin sí ìdèṣù ọmọlẹ́yìn ètò sọ̀rọ̀. ẹ̀mí owó máa ná bí kan wọ́n máa ná bí kan ju Saheed lọ nínú olórin tọ́gbọ́ ọlọ́run gbé dìde pé kó jíṣẹ́ tó tún gbé àdínsì fún orin nàdísì tó fi jí iṣẹ́ ìfaráyé èmi àfíìsì jẹ́kọ̀ọ́ nínú sàábí fún. ẹ wo tí kò bá ti fọ́ o ẹ jẹ́ ká kó dàsákìtàn àkúfọ́ọ̀gù má kó mọ́ra jù ámújẹ́ ẹni fẹ́ pa ẹ̀tọ́ lọ bá tún láṣìírí ó lè padà wá kó sọ pé òun wá bẹ̀bẹ̀ o ọ̀pá nọ́mbà ní ìdákò máa wulẹ̀ fi tóní torí kò wúlò mọ́ lẹ́yìn bó tún ṣe pa lára. ẹ̀yin èèyàn mi wọ́n ní òlè kò Òṣùpá o wọ́n ní báskẹ́lì òlè kò Òṣùpá o èmi lọmọ Òṣùpá Saheed kìkìkìkì gẹ́gẹ́gẹ́gẹ́ ọba rẹ̀ kíkú má pẹ̀lú bàbá mi èmi gangan lọmọ yíge wà nù àlùkò
èmi lọmọ ìlú àánú àlùkò àlùkò. Ó yá táyé bá lọ sí òpin oríṣiríṣi la máa rí o. Àtẹ̀tí rí àbó ti fẹ́ rí bẹ́ẹ̀ ni o. Àwọn òbí bá ṣe tọ́jú àwọn ọmọ wa. Ọmọ tó méjìlá tó lọ́wọ́ ọ̀nà àtijọ́. Ṣé kò ó borí o? Ṣẹ́jọ́ ọmọ níyàwó mi rẹ̀. Ó yá gbogbo sí sábà àti gòkè. Alábọ́lá ọba sí ni lórí kí bọ́mọdé lè ti ń bá àdá ẹ̀ṣẹ́ sí. Ìbàbà ló ti ń bá àdá ẹ̀ṣẹ́. Adúgbò púpọ̀ fàyè ń bá wà nígbà wọn. Ọmọdé lè ti ń bá àdá ẹ̀ṣẹ́. Ìbàbà ló ti ń bá àdá ẹ̀ṣẹ́. Adúgbò púpọ̀ fàyè ń bá